ọkì àwọn ìyá wa bàbá wa jẹ́ àwọn ìyá wa àwọn Lárúbáwá ní ẹ̀kọ́mọ̀lọ́ ìṣe alìtàkọ́lẹ̀ mọ̀láàkọ̀ máa àṣàrò min al-intifai ẹ̀kọ́mọ̀lọ́ ẹ̀yà wa yìí ní pàtàkì níyì o. kọ́ra Suratu Nisa yìí afá mi fi ọjọ́ rí mi ìgbẹ́nu al-Qur'an. bẹ́ẹ̀ ni bàbá wa fẹ́ fi ń jẹ́rìí. àwọn àna máa kílè mi pẹ̀lú Suratul Mu'minun ọlọ́wọ́ àpàdé àkọ́ Suratul Rijal àánú ni Suratul Mu'minun. ẹ̀kọ́mọ̀lọ́. mọ́mìnì yẹn wá wọ́n gan. ọlọ́run jẹ́ àárín pẹ́sà. ó kí àwọn ìyá wa gbà láti lè kéwú. bàbá wa kì í púpọ̀ ọlọ́run jẹ́ àárín pẹ́. ẹ kú ọ̀rọ̀ ọmọ alhamdulillah. tí gbogbo àwọn ìyá dáadáa bí máa tẹ̀lé. alhamdulillah. ìyá dáadáa ní máa tẹ̀lé ọ̀rọ̀ ọmọ ní máa tẹ̀lé ọmọ. ẹ̀kọ́mọ̀lọ́. ẹ kì í wá wọ̀nyí níbi tí ìgbésí ayé ọmọ bá wà ẹ bá débẹ̀. Allahu akbar. ìyá dáadáa ní. ìyá dáadáa ní yín. láti ní ìyàwó àgbà ní kí wọ́n ọlọ́run jẹ́ kárí pẹ́. ọlọ́run jẹ́ àárín pẹ́ gbogbo yín o. ọlọ́run kọ́ bá wa léyìn kún lóore dáadáa jù báyìí lọ. Allahumma àmín. Ànábì ní amsatul ummahatu fil janna. fil janna. àwọn ìyá márùn kan bẹ automatically àlìjẹ́nà wa. ọlọ́run jẹ́ àárín pẹ́sà. ẹni àkọ́kọ́ ni Khadijatu bintu Khuwaylid. Ànábì ní innaha fil janna. ọmọ àlìjẹ́nà ni. fil janna. ẹni ẹlẹ́ẹ̀kejì ni ẹni ẹlẹ́ẹ̀kejì. Fatimatu binti hiya fil janna. Fatima ọmọ mi ìyá àlìjẹ́nà ni. ìyá àlìjẹ́nà ni. ẹni ẹlẹ́ẹ̀kẹta ni Maryamu ummu Isa. Maryamu ya Isa hiya fil janna ọmọ àlìjẹ́nà ni. ọmọ àlìjẹ́nà ni. ẹni ẹlẹ́ẹ̀kẹrin ni Asiya zawjatu Fir'auna. Asiya ìyàwó Fir'auna ọmọ àlìjẹ́nà ni. ìyá fil janna. ayakumullahu. ẹni ẹlẹ́ẹ̀karùn ni Aisha ummul mu'minin. Aisha Ànábì ní hiya fil janna ọmọ àlìjẹ́nà ni. ọmọ àlìjẹ́nà ni. Ọlọ́run wọlé àmàrùn tá a mọ̀ ní ìyá àlìjẹ́nà yìí. ọlọ́run wọlé àmàrùn tá a mọ̀ ní ìyá àlìjẹ́nà yìí. àwọn ìyá wa lékè wọlé fi ń sì kẹfà wọn lọ. àwọn ìyá wa lékè ọlọ́run fi ń sì kẹfà wọn lọ́wọ́. ọlá al-Qur'an. ọlá al-Qur'ani. gbogbo àwọn afọwọ́ àti mímọ́ ṣàdúrà fún bàbá wa Lágége bàbá wa Lágòdì bàbá wa Nímọ̀sígbà ọlọ́ba alẹ́kùnkẹ́ wọn. Ramadan wasa. a fi ti àwọn ìyá wa ilé kéwú kí ẹ̀yin alásàlátù wa ẹ̀yin àwọn alásàlátù fitia a kì í pé ẹ kú oríire. bàbá wa kì í yín o. àsàlátù ẹyọ kan ló wà gbogbo ayé. tọ́ sàlátù ẹyọ kan. àsàlátù òpin sí méjì yìí. ọ̀hún jáde pẹ́sà. àmọ́ ọmọ tí àsàlátù ẹyọ kan yẹn bí òun ló wá bímọ púpọ̀. ayakumullah. òun ló bí ọmọ púpọ̀. sàlátù ẹyọ kan bímọ púpọ̀. Kasratul asma'i ẹ̀rọ amanda lásà. ayakumullah. àbí bẹ́ẹ̀ ni sà. ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tẹ̀dúlù ala musamma. ọkọ̀ anabi tó pọ̀ rẹpẹtẹ o tún máa ṣe pé anabi Muhammad abiyiye yẹn ni. kí àsàlátù ẹyọ kan náà ti ń bẹ. ayakumullah. àṣẹ sallu alayhi wa sallimu taslima tọ́lọ̀ ń pa o. àsàlátù ẹyọ kan ti ń bẹ òun náà ní sàlátù Ibrahimiyya. àwọn abimá inú àwọn tó bí sọ̀rọ̀tù fati wa inú àwọn tó bí sọ̀rọ̀tù sábìkì wa ayakumullah. inú àwọn tó bí sọ̀rọ̀tù tuwọ̀njìnà wa gbogbo wọn ọmọ ni wọ́n ń jẹ́ fún sọ̀rọ̀tù Ibrahimiyya. ọmọ ni gbogbo wọn ń jẹ́ àti Kamila àti gbogbo ẹ̀yẹ́ yẹn ọmọ ni wọ́n ń jẹ́ fún sọ̀rọ̀tù Ibrahimiyya. Ànábì rẹkọmẹ́ndì ẹ̀. Allahu akbar. Ànábì rẹkọmẹ́ndì ẹ̀. ọ̀hún jáde pẹ́sà. ẹ̀yin àwọn alásàlátù ọ̀nà lẹ́wà o. ọ̀nà lẹ́wà. Ọlọ́run kó bá mójútó yín dáadáa jù báyìí lọ. Allahumma àmín. Ọlọ́run jẹ́ ṣe fá títí kó fi ku ẹsẹ̀ kan láàrin ẹ̀yin àtọ́lọ́hun. àmín. kẹ́tù wá ṣe níwájú Ọlọ́run náà. Allahumma àmín. nítorí pé Ànábì ní. sallallahu alayhi wa sallama. aqraba minni majlisa yawm al-qiyamah aktharukum salata alayya. sallallahu alayhi wa sallam. ẹni tí ó sùn máa méjì wájú Ọlọ́run lẹ́yìn tí máa ń ṣe sàlátù dáadáa. ayakumullah. Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún yín. Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún yín. mo kí afáwa Gógá
wọ́n kí àfa àwọn àgbà níjòkó. àwọn àgbà níjòkó. alimu sharia wal farida wal masnuna. sheikh wa fefe kiri pariwo. fefe baba fefe ọlọ́run jàre. alọba adó ti. baba wa kì í yín o. izama akhtarra al-ilmu fa ilmu al-fiqhi awla bil-intisasi. tẹ́lẹ̀ bá fẹ́ ma kéwú lọ́wọ́ fẹ́ gbéra yẹn kéwú sẹ̀sà ma fíkíwù ló sọ̀rọ̀ ọmọ jù. فكي ولوسو رومجو ولوسو رومجو وانا أما تفكى وإن الفكي أفضل قائدي إلى البر والتقوى وعادل قصدي حياكم الله وإن فكيا وإذا متوارعا أشد على شيطان من ألف عابدين أوريا بني أما دي سيريكي فكي أنوا إدون أشد على شيطان من الله رواه الطبراني وصدوني تفقه داكو ما تيجينا afa abe fi Ọlọ́run ba do ti Allahumma amin wala ne mama ibi te ojú ọ̀nà te wa ojú ọ̀nà gidi ni o challenge si pọ̀ ńbẹ̀ gan ọ̀nà ńlá ni ó pọ̀ ńbẹ̀ gan ya komo lo na face lo ko Ọlọ́run ba do ti da baba na ti face no mo fi afa wa Ọlọ́run dákun ó kọ dáadáa ni alhamdulillah afa tí wọ́n pè ní afa Ọlọ́run dákun ni afa wa Hasan Bishiri ya komo lo àwọn na máa pè ní afa Ọlọ́run dákun wọ́n fún afa lóye yẹn ní Baghdad ama pe afa Ọlọ́run dákun Ọlọ́run dákun ó kọ afa wa Hasan Bishiri lẹ ńjẹ alhamdulillah Hasan Bishiri sì ní waliyu Ọlọ́run ni alhamdulillah Ọlọ́run sa ba dúró tì dáadáa Allahumma amin mo wá fi gbogbo àwọn tí mo kí mo kí afa wa Oníláwà ní baba wa kí yín o Ọlọ́run bá dúró tì dáadáa àmín Ọlọ́run bá wà pẹ̀lú yín dáadáa Allahumma amin baba ni ẹ jókòó bàbá àmọ́mù wa ní dáadáa Ọlọ́run bá dúró tì dáadáa Allahumma amin Ọlọ́run bá wà pẹ̀lú yín dáadáa ìwé láwà nínú ìwé láwà nínú wọ́n sọ láwà nílẹ̀ nílẹ̀ Ọlọ́run bá dúró tì dáadáa Allahumma amin àìwé láwà ní kì í ṣe ẹ̀ṣẹ̀ tọ́ kódà àìdéfìlà kírun kì í ṣẹ̀ṣẹ̀ yìí ṣẹ̀ṣẹ̀ kò sì bàrún jẹ́ fìlà ọ̀bàrún jẹ́ ọlọ́wọ́ jà á rí pẹ́sà láwà ní ó sì túrun ṣe chop ládàá ò lékún kò dínkù mọ̀ọ́dún wo ni màá yanjú ẹ̀ níbo ọlọ́wọ́ jà á rí wákàtí kì í sọ̀rọ̀ ní àyè ẹ̀ ṣe púpọ̀ látàárọ̀ ẹ wá lọ sinmi lé díẹ̀ wàjísà ni àbáwá gbógá pè é bẹ́ẹ̀bà ẹ bá ti kíyàn tẹ ẹja lọ Ọlọ́run bá dúpẹ́ fún gbogbo yín àmín mo wá kí ẹ̀yin fitíà kátàrà ọ̀la mẹ́wàá mo kí ẹ̀yin fitíà ẹ̀yà kọ́mọ lọ ìpè ẹ̀kú sẹ́ àbálẹ̀ ẹ̀kú sẹ́ o látẹ̀rí àmírù wọn àfọwọ́ abẹ̀lẹ́mọ́mẹ́nì tàbẹ̀lẹ̀ mọ́mẹ́ mo kí i pé ẹ̀kú sẹ́ babalẹ̀ ẹ̀kú sẹ́ takuntakun bí owó bí ọlá yóò bí ọlá Ọlọ́run sábà ló tì í dáadáa Allahumma àmín mo wá fẹ́ kìlọ̀ fún yín tọ́ nàbírù wàjísà tèmi nù ni ẹ̀yà kọ́mọ lọ́hùn ẹ ti ń gba àlejò èṣù tọ́ sọ́dọ̀ ara yín subhanallahi báwo lẹ ti rí bá wí bí àwọn èèyàn kọ̀ọ̀kan ti ń fún yín lówó fún lọ́ǹtì yín bẹ́ẹ̀ làwọn kan sì ń bá yín kà á báwo lówó ti ní dìjà torí èṣù lówó la ilaha illallah bàbá ẹ ti ń gbàlejò èṣù torí èṣù lówó tẹ́ ẹ bá ti ń gbà bẹ́ẹ̀ ti ń gbà yẹn làwọn kan ti ń bá yín kà á kí lẹ́ fi ṣe subhanallah Ọlọ́run sábà ṣàánú yín Allahumma àmín Ọlọ́run sábà ṣàánú yín àbádìkọ́lọ́wọ́ bá sàmànà yín Ọlọ́run sábà ṣàmánà yín Allahumma àmín Ọlọ́run sábà ṣàmánà yín bá sàmànà yín fití Ọlọ́run pàtàkì ẹ̀ bẹ́ẹ̀ni Ọlọ́run sọ báyìí inú Al-Qur'ani wípé àwọn ìbí náà tó wà lásàlátù gbẹ̀ngbẹ̀ láàrin kí n bú láàrin Ọlọ́run ní máàkì sí nàfi í àbádà wa yusra alladhina qalu ta'asa Allahu walada ما له به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث عذبا إنا جعلنا ما على الأرض زينة لها
ليبلوهم أيهم أحسن عملا إن لجائلون ما لي صيدا جرسا إسرائيل أما حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ هوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا إنهم فتية أو فتية آمنوا بربهم نحن نقص عليك نبأهم أو فتية آمنوا بربهم وزدناهم هدى إنهم فتية أي فتية على جوكيو أما قالوا في رؤيا وتجوني آمنوا بربهم وبعوا لهم بويا آمنوا بربهم ẹ má gba ẹ̀tàn láàyè láàrin yín. آمنوا بربهم àwọn tí wọ́n ń pera wọn ní Sunni àṣírí ẹnìkọ̀ọ̀kan tí ń tú pé irọ́ ni wọ́n ń pa. آمنوا بربهم àwọn tí wọ́n sọ fẹ́ nìkan yìí pé ẹ má kúnlẹ̀ ẹ má ní tẹríba wọ́n sọ fún wa pé àdìsí kẹ́ni gbogbo wọn gbọ́yé ní ìdààmú ẹ̀mí wọn àdìsí tó sí náà sí ni innamal a'malu binniyat mana àdìsí yẹn ló dàrú máa lọ́wọ́ àdìsí ó sì dàrú ni àdìsí àkọ́kọ́ ni ẹ má kúnlẹ̀ ẹ má bẹ̀rẹ̀ kíyàn àdìsí yẹn ni wọn ní má fún mu nípa rẹ̀ torí bí àdìsí yẹn jẹ́ ká mọ̀ wípé gbogbo ohun tó yẹn bá ṣe láyé inú ẹ̀mí ni tí máa ń jáde. Ànábì sallallahu alaihi wasallam ó ní alá inna fi jasadi mudghatan ìsá إذا صلحت صلح الجسد كله ìsá fasadati فسد الجسد كله ألا وهي القلب rawahu Bukhari wa Muslim. حياكم الله Ẹ̀mí òun lẹ̀sìn kìí ṣe mọ́kúnlẹ̀ lẹ̀sìn. إذا صلحت صلح الجسد كله ọ̀nà àwọn tí wọ́n ń kí ọba wọn pẹ̀lú ìdọ̀bálẹ̀ bẹ́ẹ̀ bá sì débẹ̀ tí ọba kí i bẹ́ẹ̀ tó bá sì pèlè yẹn yóò mú yẹn. tọ́lá àwọn ọba akẹ́mẹ́tọ́ yẹ pé ẹ dọ̀bálẹ̀ fún wọn ni bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yóò ní kí wọ́n lọ pa wọ́n sì pàgbé torí pé Ànábì ní sultanul ardi ka sultanul lahi àwọn ọlọ́lá alẹ̀ bí ọlọ́ọ̀lọ́run ni wọ́n rí سبحان الله wọ́n lè pa àyẹ̀ kí wọ́n fi gba aládá سبحان الله ẹ lọ pa alágbájá ẹnì kankan oṣù níbí wọn ẹ lọ pa alágbájá ẹ mú ẹ lọ pa á jẹ́ kí wọ́n mọ̀ yìí pé àníyàn ẹ̀mí lẹ́sìn ẹ̀mí ni kìí ṣe ìkúnlẹ̀ lẹ́sìn kìí ṣe ìdọ̀bálẹ̀ lẹ́sìn ẹ̀mí ló wà afáwọn Ibn Juhayl حياكم الله wọ́n ní kullu ma fil abdi أو جاري كذا batilan illa ma fil qalbi wa inna al-abda yamutu bi yawm al-qiyamah ẹ̀mí ní èkú ẹ̀mí lẹ́sìn afáfẹ́fẹ́ lójókòó yìí bàbá kúnlẹ̀ kíra wa nísìnyí lámánì làwọn fi dín onítùmọ̀ kẹ́kẹ́ kò ní túmọ̀ kankan nú ẹ̀sìn. wọn láwọn èkúnlẹ̀ wọn padà kúnlẹ̀ ẹ má dáhùn èèyàn kéèyàn ọwọ́ yìí láàrin iná ooo. bíbí àtọ́ mẹ́nu bẹ̀rọ̀ bí. bọ́ bá jẹ́ mákẹ́ ẹ̀mú àṣù ẹ̀mú àǹtú. Amanu bi rabbihim. wọ́n kà àdìsí kẹ́kẹ́ ojú kò ní sẹ́ ànábì ní sayakhrujuna akwamu min ummati yashrabuna al-Qur'ana kashrabihim al-labana. Bẹ́ẹ̀ ti kàá tẹ̀lé nìkan sáré gbọ́gbọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ mi. ìbẹ́ ní sọ ikú jamiu ọgọ́gbẹ́. Láhi tàláhi Abdulsalami ọgọ́gbọ́ kíá ni. Ó sì gbé jáde ọkà ó ní òun ti rẹ́fídẹ́ǹsì. kashrabihim al-labana. Ànábì ní sayakhrujuna min akwamu min ummati àwọn kan bọ̀ wá jáde lẹ́yìn ìjọ mi inú àwọn ìjọ mi yashrabuna al-Qur'ana wọ́n máa àǹtú wọ́n máa mú wọ́n máa mú kashrabihim al-labana bí wọ́n ti mú wàrà.
tọ́ ọgbọ́. anabi náà máa ń wọ̀n tú lọ́gbọ́ bu àdìsí yẹn ọba mẹ́. ọba ń bẹ̀ àdìsí tó já ní èsì wọn ràn án lóhun wí káàkiri. àdìsí gidi ni anabi náà kọ́ mẹ́ wọ́n máa mú wọ̀n tú bí wọ́n máa mú alukur'an bí ìgbà tí wọ́n mú wàrà. mọ́jà wọn yóò sọ fún ọ bí ẹ̀ ń tú ọ̀dà mú dọ́dà. mọ́jà wọn sọ fún ọ ẹni tí mo àti ní ọ̀dà gbára. mú dọ́dà. ẹ̀dúrà wa mú tiwa. wọ́n ní afọ kan ara asimani ni wọ́n ní ma mú alukur'an kan lóṣù ma mú alukur'an kan lóṣù nígbà tí a fọ àyẹ kú tí wọ́n ṣe sínú sáré ọ̀rọ̀ tí ń sọ yín bẹnu dání karamati láwùlẹ̀ yẹn sọ́fà sáni. ẹ̀yà kọ́mọ lọ́hù. ìgbà tó kú tó ẹgbẹ́ sínú sáré tí wọ́n kírun sí látẹ́ wọ́n wá bá òórùn tí ń jáde nù sáré rẹ̀ òórùn yẹn wá dájà àlùmísìkì gbogbo àjọ náà kírun sí láwọ̀ kó bí sáré rẹ̀ wọ́n fa sí mú. wọ́n fa òun sí lóòrùn wọlé lẹ́yìn turare yà á dá sí i wọ́n wá ní alukurani tó àfọ àyẹ̀ mú ó di turare àlùmísìkì ni wọ́n bú jáde. Allahu akbar. Inna fityatun amanu bi rabbihim. ẹ má jáwé èèyàn kó bá yín o. Amanu bi rabbihim. ẹ má gba àwọn tẹ́sí òye tí wọ́n lẹ́sìn yá wọn nítorí pé súnná tá ni. àwọn ẹlẹ́hà ń gba bára káàkiri báyìí. kéèké fi jòkó. àwọn ẹlẹ́hà. àsúnná tá ni. wọ́n láwọn ọkọ̀ àwọn tọ́jú àwọn. súnná méjì náà lọ wà. kó wọn lọ. àsúnnatu tá ni. súnnatu fil farida wa súnnatu fi ghayri farida. ẹ̀yà kó wọn lọ́wọ́. wa amma súnnatu fil farida asluha fi kitabillahi li'asbiya adiyu. وتركوا الضلالة. هلو كاديسيه. صلى الله عليه وسلم. إن بينو ابن داود. الله عليه وسلم. سنة مجينا لوا. سنة مجينا نبى. بعد يلي بيجي ولا. السنة في الفريضة. سنة دون منزلة فريضة. أيوة. حياكم الله. أصلها في كتاب الله. إبليس سنة ìpìlẹ̀ rẹ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ alukur'ani. ẹ rí àyà tó bá kẹ́nu kur'ani. li asubi a kagbasu na yẹn mu adiyu imanani wọ́tẹ́rì kò àtọ́lá la kájú suna yẹn kalẹ̀. anu ni sunna nu ni. suna kanu. ẹ ò kanu. ó rí àtọ́. wàá ma fi gẹ́rẹ́ fọyín la ẹ bọ́ omi òkìlẹ̀ àmà. ọlọ́run jẹ́ àjẹjẹ́ látàkùn mẹ́wàá. bàbá. wàá ma fi gẹ́rẹ́ fọyín la àmọ́ suna tẹ sọ̀rọ̀ yẹn yẹ. ẹ jẹ́ àdéhùn ẹ lọ síbi díẹ̀. yé báyìí li ahasubi ha kagbamu hati a asiseni wọ́tẹ́rì kò a dúdú lẹ̀ kéèyàn ọmọ ṣe kagbésùn náà ń jùlẹ̀. kama ṣe hatiyu imanani. imanani gẹ́gẹ́ bí ṣòkòtò. ibo ni ọ̀rọ̀ ekun ṣòkòtò ekun. ọ̀rọ̀ akunlẹ̀ kíyàn wà ní Al-Qur'an. mọ́tà ṣòkòtò mọ́lẹ̀. adina su ọ̀ mọ́tà sunna anabi ni mọ́tà ṣòkòtò mọ́lẹ̀. bẹ́ẹ̀ni. anabi ni kullu muslim fi nnar. rawahu Muslim. ayakumullahu. kullu muslim fi nnari. wọ́n ti bá ti ń tẹ̀ ṣòkòtò mọ́lẹ̀ ọmọ nẹ́ni. ìṣòro yìí Kùránì bá kẹ. gbogbo ọlọ́ tẹ̀ mọ́lẹ̀. alhamdulilayi ṣòkòtò wa ló dúró lókè. àwọn tí wọ́n ní ẹ má kúnlẹ̀ àwọn ni wọ́n ń kúnlẹ̀. ẹ bá. wọ́n ti kúnlẹ̀. wọ́n ti tọ́jú ilé wọn. torí wọn ò nídìí lára sábìtà wọn ò nídìí lára gidi lé ní mẹ́kúnlẹ̀. násù tí wọ́n sì dúró lẹ́yìn àná pé láti jùlọ lè sàmùsù wọ́n á lè lò kọ́mà. ayakumullahu. ètò ní àwọn gbàgbé dàbò òun náà ti ní dàbò dà padà. láti jùlọ lè sàmùsù wọ́n á lè lò kọ́mà. sáàtì dání kìí ṣe kùdúwù. ẹ máa ń gbà wọn láàyè láàrin yín àwọn wọnàwọnà. kìí ṣe kùhùd. wọn máa tí wọ́n sọ wọn máa tí wọ́n ṣe. kìí ṣe kùhùd. kìí ṣe kùhùd o. èyí fi ti yẹ mẹ́gbàá yẹn wọ́n bẹ́ẹ̀ bá ti gba mọ́kúnlẹ̀ mọ́kúnlẹ̀. mọ́kúnlẹ̀ ṣòkòtò ekun. mọ́sánú òbí ẹ. mọ́sánú òbí rẹ mọ́rọ́bí rẹ sì ń kankan. mọ́tọ́jú àwọn bàbá rẹ àti màmá rẹ tẹ́ bá ti gbà láàyè. ẹ bá ti gbà láàyè. ẹ fẹ́ ti ẹgbẹ́ yín ṣubú. àwọn ọmọ yín ni o. àwọn bèrè ni. àwọn tẹ́ rí yìí wọn ní kẹ̀kẹ́ tí wọ́n ṣe. wọn ní látẹ̀rẹ̀ alánà. ẹ ní rí bébé gan mọ́ bàbá wa bébé àbí wọn mọ́ ẹ bá ti gbà wọn láàyè. sọ ibà sẹ́ńbì látẹ̀kìnìtánà. ẹ kọ́ mọ́ lọ. fọ iná ìláyé rọ̀úfù. وإن لله ولا تجعلن بلا عدة
وإن طريق نعوف نعم ولا تجعلن إلى عودة فإن طريق نوف. àfáà sọ fún wa yìí pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ má kúnlẹ̀ ẹ má tọ́jú òbí kò sí nínú Kùránì kò sí bẹ́ẹ̀. káfọ́ ọmọ lọ́kọ láìsí yọ̀ǹda bàbá àti ìyá. lánìká ilá bíi ti ní wàlíyì àwọn màálì àwọn sọ̀dáàkì kò sí bẹ́ẹ̀. kò sí bẹ́ẹ̀ káfọ́ ọmọ lọ́kọ láì gbà yọ̀ǹda àti ìyá àti bàbá kò sí ní Kùránì. ẹ̀yin fitíyà èyí fi ti yá. ẹ má gbà wọn láàyè ẹ má jẹ́ wọ́n wọnú ilé yín wá. tọ́wọ́ jẹ má kẹ́ ẹ mú àǹtú abágọ́gá ni ọmọ àǹtú hàn bẹ́ẹ̀ ni èmi náà má hàn tààrà àwọn agá máa ń sẹ́fẹ̀ mi náà má hàn àwọn bébí náà máa hàn púpọ̀. àwọn bẹ́ẹ̀ náà má hàn ọlọ́wọ́ jà ní ilé ẹ náà mú máa hàn àǹtú púpọ̀. àṣìwí ni àṣìwí ni kí ló máa ní ẹ má mú àǹtú. ohun mi ti lọ díẹ̀. wọn gbọ́ tí láyé. kéèyàn máa sọ fún wa yìí pé máa kálá ahadun kọ́tù hayra ìràsí mùsùlùmí gáwáyì min amali yadi fa inna nabiyya Allahi Dawud yakulu min amali yadi fẹ́fẹ́rẹ́ ṣé wà yóò fẹ́fẹ́rẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n ti kọ́ ọmọ kéwù láàárọ̀ Láàárọ̀ yìí yìí. dàgún mẹ́ta ọ̀sán ibà. wọ́n tún láwọn lọ tìrọ̀lẹ́ ṣé kí wọ́n máa wọ̀ ká dàkún ni àbí kọ́ máa kún wọn wá ọ̀ lè pa wá eléré ibú. wọn ò máa kẹ́kẹ́ mọ̀ fún mu òye kẹ́kẹ́ tí wọ́n mọ̀ sí báyìí gbogbo ẹ̀yà fún ọba lọ ṣiṣẹ́ ṣé tí a bá fẹ́ fi ṣe yìí ṣiṣẹ́ kéré yìí ṣé kò ju sí ọ̀kadà sí lọ. ẹ wo ohun mi ẹ wo òun. wọ́n ti wá lé kí wọ́n ẹ láàárọ̀ sì yìí. wọ kíláàsì lónìí ká tó lọ. ìwọ kíláàsì lónìí mo bá wọ kíláàsì lónìí yóò wọ́ sùjú ayé lọ. gbogbo ọ̀la ti wọ kíláàsì lónìí ká tó kú òní. kéèyàn wá sọ pé ẹ̀yin àfọ àbẹ́ ìbá lọ wá ṣẹ̀ṣẹ̀ ètò àṣẹ yìí só lè ṣe. kọ́ wá ṣe káàdì bàbá rẹ̀ bá lè ṣe. ìkà. kama mú àdìsí wa pé máa kálá àdú kọ́tù hayra min an yakuna min amali yadi fa inna nabiyya Allahi Dawud yakulu min amali yadi tí ànábì sọ wípé Yakumullah. Allahumma ayini mu'alliman wa amitini mu'alliman Yakumullah. waj'alni fi sumrati mu'allimina rawahu Ibn Majah. lọ́wọ́ yìí padà. Màálìmù ní kọ́lọ́hún ṣe mi ìfẹ́ sẹ́mi mọ́. Ojú ọ̀gbọ́n náà mọ́jà mọ́lù yẹn yóò gbọ́ lu. Màálìmù là nábì ànábì oníṣẹ́mi. wọn ò gbọ́ yé bàbá àdìsí òye wọn. Àwọn ọ̀gbọ́n náà sùn yé. tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ wọn kàn ká Ẹ̀yẹ ẹsẹ̀. fi ti yà. àwọn náà kọ́ Kéfì wọn. lọ́jọ́ kọ́ ẹ̀fẹ́ra ayé sọ̀kan. ẹsẹ̀ ayé sọ̀kan ọ̀gá lówó bẹ́ẹ̀ wọ́n ti gbowó ni wọ́n fi ṣe é kúṣe káàkiri. Ẹ̀fẹ́ra ayé wọ́n máa máríwù illa bi ikhwanihi. Kàmbá yẹ kébùdù lè kẹ́fọ́ bẹ̀lẹ̀ mọ̀sọ́mi. وما مروا إلا بإخوانه كما Ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ má bara yín jà. وما مروا إلا بإخوانه Ẹ má jọ fi ọ̀dájà alẹ̀ láàrin yín. ما مروا Ẹ má jẹ́ kí owó ọ̀dájà alẹ̀ láàrin yín. وما مروا Bẹ́ẹ̀ bá rí ìyàwó tó da láàrin yín tó jẹ́ lọ́sàlátù yín. Ẹjọ́ ti lóbìnrin lé ẹjọ́ fẹ́. ما مروا إلا بإخوانه كما يكذب الكف من صميم كما يكبد الكف بالمعصم Tẹ́ bá rọ̀ màkè láàrin yín tí o ti lọ́kọ, ẹjọ́ fi lè fẹ́ tí ọ̀dà ẹ fẹ́ fúnra yín. Àfọ alágbájá wo ti níyàwó, pásílífà ìsọ̀rọ̀. إلا بإخوانه Ìwọ àfọ àsúlẹ̀ ò tí níyàwó, gbára tí fà ìsọ̀rọ̀. إلا بإخوانه Ẹ má bá àwọn ọmọ ọ̀dọ́ yín ṣe sìnà ẹ fẹ́ra yín ṣọ̀kan. كما يكبد الكف بالمعصم كما يكبد الكف بالمعصم Ọwọ́ ò lè dáṣẹ́ṣe láì dó tira wọn o. ó ní láti sílẹ̀ ìdó tira wọn ẹdó tira yín o. Ẹdó tira yín o. Ẹdó tira yín. Ẹ̀rọ àfi yẹ́ di mákìtò wà tẹ́. ولا خير في يد مكتوبة Wàlá ẹ̀rọ àfi سائر أجزم ولا خير في سائر أجزم ẹ bára yín ṣe àwọn alásàlátù obìnrin ẹ mójútó wọn ẹ mọ̀kànjẹ́ kí wọ́n máa ṣe wádọ̀ yín o ẹ mójútó ọlọ́run bí yín o. èyí tó ba ìjòkó àpọ̀lọpọ̀ àsàlátù jẹ́nu àwọn obìnrin míì ṣe wọ́n ń ṣeré lọ́bọ̀ míì ni wọ́n ṣeré lọ ni wọ́n máa pariwo lásán. gbogbo kan ní kẹ́ kọ́ wọn
gbogbo ẹ̀sìn. ẹ kọ́ wọn títí pé ẹ kọ́ wọn ní fíkíù ẹni wọn lè wẹ obìnrin tó bá kú bíi tiwọn náà ẹ kọ́ wọn débẹ̀. ẹ̀kọ́ wọn débẹ̀ ẹ̀kọ́ wọn lè wẹ òkú tó bá kú bíi tiwọn náà. wọ́n lè wẹ kú. obìnrin bíi tiwọn ẹ̀kọ́ wọn lè wẹ̀. kódà kọkùnrin ọmọ wẹ kú obìnrin kódà ẹ̀ṣẹ̀ ni. Yakumullahu. ẹ̀yin fún tí àṣẹ lè fẹ́ ṣe pọ̀. nígbà bẹ́ẹ̀ ṣe pọ̀ ọlọ́wọ́ obìnrin ni gbogbo ọtí máa wá dọ̀ yín tẹ̀ bá ẹ̀dá àwọn ọmọbìnrin ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni wọ́n lè wẹ̀ kú. tọ̀ bàbá ń kìlọ̀ fún yín o. ẹni wọ́n lè wẹ̀ kú. ẹni wọ́n mọ kọ̀bùlí ẹni wọ́n mọ bàdí ẹni wọ́n mọ tó tú wọn ẹni wọ́n mọ tó dé wọn. jẹ́nẹ́bà ní báàsì bàbá ní ẹjẹ́ wọn mọ̀. ẹni wọ́n mọ. ọlọ́run jẹ́ àdín fẹ́sà. àbá afẹ́fẹ́ nígbà tó bímọ tán ní àwọn ọlọ́dẹ ṣe ń béèrè ní báàsì. mo wà ní programme rédíò níjọ́ kan ọlọ́run jẹ́ àdín fẹ́sà. ẹnìkan bá pè mí ó tó bí ọdún mẹ́rin àmìdú ọ̀rántí. bẹ́ẹ̀ ni àwa gan-an. lọ́ba pè mí pé ó ṣe wá báyìí. ọlọ́run jẹ́ àdín. lọ́ba pè mí pé aláàtì ni sà. akẹ́kọ̀ọ́kẹ́lá afẹ́ jẹ́ ni múna marhaban. ibà. lọ́ba ní òun ni Ummu Abdallah. wàrà tí wọ́n kó fún wa dání máa. Ummu Abdallah òun ni inú mi bá dùn pé ẹ̀sìn yé lẹ́yìn ẹ̀tọ́ máa wú mu. alhamdulillah. Ummu èsèdè Yorùbá. Ummu. èdè Lárúbáwá ni. Ummu Abdallah àbí. bẹ́ẹ̀ ni. Ummu Abdallah. Kini ẹyin kọsẹ̀ fún afẹ́fẹ́ o alimọ́mìnì yẹ kìí tó wà láyà sùdì mọ̀mìnì máa ń jó wà ara wa ni mo bá lẹ̀ sí pé ọ̀ya. kí la fẹ́ bí arábìnrin tó ma kéwì kí la fẹ́ bí bẹ́ẹ̀ lẹ́mí mi kà ní kí n bí ní pé kí ni àníyàn Ramadan àbí kékeré náà. kí n bí ní kékeré pé kí ni àníyàn Ramadan kí ni àníyàn rẹ̀. tá ń gbà lọ́wọ́ báyìí báyìí àbí ọgbọ́n tó wí ni ẹ gbà. kó ló bá gbẹ̀gùn. Yakumullahu. ó ní àwọn àmírù wo tí kọ́ wa nìyẹn. tí kọ́ wa nìyẹn. mo ní ẹ̀gbàwẹ̀ ni. kí ni wọ́n á kọ yín. àníyàn wo lẹ fi kílẹ̀ Ramadan. ọmọkùnrin. tẹgbàdé fún àgógà ẹsẹ̀wò. ọwọ́ ní àwọn àmírù wo tí kọ́ wa nìyẹn. wọ́n á ní ìbàdàn fẹ́ kílẹ̀ àwẹ̀ ẹ̀dàníyàn ni ọlọ́run dàníyàn ọlọ́run ni ọlọ́run mọ̀ dàníyàn láti gbàwẹ̀ fún ẹ ọgbọ̀n àbí mọ́kànlélọ́gbọ̀n o sì ní umu ni ọ. ọmọ. umu òsì wo wá ní tiẹ̀. mọ́kúnlẹ̀ ni wọ́n ń kọ́ wọn mọ́kúnlẹ̀. àṣà ni wọ́n ń kọ́ wọn. àṣà mọ́tọ́jú òbí náà ni wọ́n ń kọ́ wọn. umu tí ó mà níyàn ru. mọ́tọ́jú ìyàwó ni wọ́n ń kọ́ wọn. tí ó mà níyàwẹ̀. àwọn ìyàwó wọn bẹ lẹ́yìn ilé ìfẹ́ gba sàárà. ọlọ́sìn ni akọ wọn kéwòn sukuli máa ń tilẹ̀ lẹ́yìn àwọn tí kún náà ní ayati Allahi wal hikmata inna Allaha kana latifan khabira. ìwọ̀n ọmọ kankan o. àbẹ́ ẹja lọ gọ̀mọ́ ọ̀dọ́wọ́. ẹ kọ́ àwọn obìnrin yìí ní mímọ́. ọ̀hún jàre pẹ́sà ẹ ti jáde ní pẹ́. ẹ ti bọ́ báyé bá tẹ̀ ẹ́ o ìwọ náà máa káyé. ìdẹ̀mílíkì. báyé bá tẹ̀ ẹ́ ẹ̀yìn padà. ìwọ náà máa káyé. Yakumullahu. kò sẹ́ni tí ọ̀gbẹ́ ní tòní ẹ̀ kálukú jọ ń tara wọn ni. báyé bá ń tẹ̀ ẹ́ ìwọ náà máa tayé.